Ẹ káàárọ̀ o, èmi ọmọ yín ni. A tún ti wà lórí ètò lọ́sẹ̀ yìí. Ẹ jẹ́ ká fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bá a ṣe ń ṣe, ẹ máa bá mi ká lọ. Ẹ jọ̀wọ́, a ti wà lórí ètò ẹ̀yin olólùfẹ́ Ẹyinjú ní tìlé tòkò. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Èmi ọmọ yín ni Ẹyinjú, a ti wà lórí ètò lọ́sẹ̀ yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán. Ẹyinjú ti wà lórí ètò lọ́sẹ̀ yìí. Ẹ jọ̀wọ́, ẹ bá wa pè wọ́n ní tìlé tòkò. Ṣe mí lógo ara, ó ṣe mí lógo ara, ó ṣe mí lógo. Ọmọ yìí ti wà lórí ètò Ẹyinjú. Ẹ jọ̀wọ́, ẹ bá wa ṣí akíní yìí kán lè mọ̀ pé Ẹyinjú ti wà lórí ètò lọ́sẹ̀ yìí. Ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin olólùfẹ́ Ẹyinjú. Ti ṣe gbogbo wa lógo àrà nínú ọdún yìí. A dúpẹ́ pé ojú wa tún ti ń rọ́dún ìparí lọ báyìí. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ dádì mi Pius, ẹ ṣé a dúpẹ́. Ẹyinjú wà lórí ètò. Ẹ jọ̀wọ́, ẹ bá wa pè wọ́n ní tìlé tòkò kí wọ́n bá wa pàdé lórí ètò lọ́sẹ̀ yìí. A ní ọ̀rọ̀ ìyànjú kékeré fún gbogbo wa ní tìlé tòkò. Ẹ káàbọ̀ sísítà mi àǹtí Ìdòwú, ẹ ṣé. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jọ̀wọ́, ẹ bá wa ṣá ètò ikọ́ mọ̀ pé Ẹyinjú ti wà lórí ètò lọ́sẹ̀ yìí. Àmọ́ ohun tó dára wá, ìṣítí tó dára fún gbogbo ènìyàn ní tìlé tòkò ni. Gbogbo wa lọ́lọ́run wá ṣe lógo àrà. Ọmọ yín Ẹyinjú náà ló kọrin yìí, ẹ máa bá mi ká lọ. Ó ṣe mí o, ó ṣe mí lógo àrà, ó ṣe mí lógo àrà, ó ṣe mí lógo àrà, ṣe mí lógo, aláyọ̀ ni mí. Ẹ káàbọ̀ sórí ètò. Ọmọ yìí ti wà lórí ètò lọ́sẹ̀ yìí. Gbogbo ẹ̀yin ìyá mi ní tìlé tòkò, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ẹyinjú pátá, ẹ jọ̀wọ́, ẹ bá mi share ètò yìí káàkiri. A ti wà lórí ètò lọ́sẹ̀ yìí. Ọmọ yín ni, àbúrò yín ni o. Ó ti wà lórí ètò. Thank you my sister. Thank you so much. Ìwàlẹ̀wà, ẹ ṣé mo dúpẹ́ sister mi, kò ní bàjẹ́. Ẹ̀yin náà pretty púpọ̀, ẹ ṣé mo dúpẹ́. Ẹ jọ̀wọ́, ẹ wá sórí ètò. Ọmọ yìí ti wà lórí ètò báyìí. Ẹyinjú ló ń kọrin fún yín báyìí. Ẹ máa tẹ̀lé mi o. Album Ẹyinjú tó ṣe kọjá, òun lẹ rọra ń gbọ́ yìí, single album la pè é. Ẹ sì máa rí tuntun wọ̀ gbọ́ láìpẹ́, tóra tún ti wà ní studio tá à ń kó gbogbo ẹ̀ pọ̀ báyìí. Ẹ jọ̀wọ́, ẹ bá mi pè wọ́n ní tìlé tòkò. Ọmọ yìí ti wà lórí ètò lówùúrọ̀ yìí o. Ẹyinjú Olódùmarè ni. Adékòtú jọ ní London. Ẹ jọ̀wọ́, ẹ bá wa ṣá ètò ikí tìlé tòkò mọ̀ pa ti wà lórí ètò. Amen sir. Ẹ ṣé mo dúpẹ́. Jagun Mólú Olúwajáre Lásìsì, ẹ ṣé bàbá mi, ẹ ṣé. Ẹ káàbọ̀ sórí ètò. Thank you my brother Moses, you are welcome. Ẹ ṣé. Ẹ jọ̀ọ́, ẹ bá mi share ètò yìí. Ẹ jẹ́ kó mọ̀ pé Ẹyinjú ọmọ yín ti wà lórí ètò. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ohun tá a bá mú wá, ohun tó dára fún etí gbọ́ ni o. Thank you.
Mr. Remi Olajide, ẹ ṣé mo dúpẹ́, thank you very much, sir. Thank you. Oremi, you are welcome. Thanks for watching. Kemi Jaji. My beautiful friend, káàbọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò Oníkílé Koko kó mọ̀ pé Ẹyinjú ti wà lórí ètò lọ́sẹ̀ yìí. Ẹ máa bá mi ká lọ orin Ẹyinjú tó ṣe kọjá òun lẹ̀ ń gbọ́ yìí. Ẹ ṣáà máa gbọ́ wa lọ. A kú ìgbádùn òní. Adẹ̀kú ọ̀sẹ̀ yìí. Ọba tí ò jẹ́ kójú kó tì wá tó tún jẹ́ ká bára wa pàdé lọ́sẹ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn mi ní tilé toko tẹ́ ń wò mí, ojú yín ò ní fọ́, etí yín ò sì ní di. Ẹ ṣáà máa bá mi ká lọ, ọmọ yín ni Ẹyinjú Olódùmarè. Orí ọ̀rọ̀ lètò tiwantiwa òun la wà yìí, gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé bá ṣe ń ṣe rèé lọ́sọ̀ọ̀sẹ̀. Èmi ọmọ yín ni mo tún ti wà lórí ètò. Ẹ dákun ẹ bá mi pè wọ́n ní tilé toko wípé kí wọ́n bá wa pàdé lọ́sẹ̀ yìí. Ẹ ṣé mo dúpẹ́. Thank you so much. Jagunmolu ẹ ṣé. Ẹ ṣé mo dúpẹ́ dádì mi tó ṣúọ̀ jù. Ẹ ṣé. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi ká lọ, ẹ bá mi pé gbogbo àwọn ènìyàn ní tilé toko ẹ lọ́mọ wọn ti wà lórí ètò. Ẹ wá gbọ́ ohun tá a ní fún wa níwọ̀n ọba tó kù kọ́dún ìfi parí. A ò ní fojú sunkún ara wa o. Thank you my beautiful friend. Abimbola láti Paris. Ó ṣé, welcome to the program. Ẹ ṣé, ọmọ yín ti wà lórí ètò. Ẹ bá mi pè wọ́n ní tilé toko, ẹ bá wa share ẹ̀. Kàn wá gbọ́ ọ̀rọ̀ tó kọ́ni lọ́gbọ́n lẹ́nu Ẹyinjú Olódùmarè. Ọmọ yín ló ń kọrin lọ́wọ́ báyìí, Ẹyinjú Olódùmarè náà ni. Thank you so much. Ẹ bá wa pè wọ́n gbogbo àwọn tèmi ní US, ní Canada. Ẹ ṣé mo dúpẹ́. Thank you my daddy. Ojú òní tì yín. Ẹ ṣé mo dúpẹ́. Thank you so much. Ẹ̀yin ti Glasgow, Scotland. You are all welcome. Ẹ ṣé. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí yín ò sì ní di ní tilé toko. Ẹ káàbọ̀ sórí ètò. Ọmọ yín ló ń kọrin lọ́wọ́ yìí, ẹ máa farabalẹ̀ tẹ̀lé wa. Ọba tó nílẹ̀ wọlé. Elijibu arara. Ọba tó nílẹ̀ wọlé o. Elijibu arara. Ọba tó nílẹ̀ wọlé. Thank you so much my daddy. Tolúlọpẹ́ Kọ́ládé. Thank you so much. Ẹ káàbọ̀. Thank you so much. Sister mi Ayọ̀délé, ẹ ṣé. Thank you for watching. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ̀. Ẹ jẹ́ kó mọ̀ pé ọmọ yín ti wà lórí ètò. Ohun tá a mú wá lọ́sẹ̀ yìí ó ṣe pàtàkì fún gbogbo wa ní tilé toko. Àní bọ́dún lọ tọmọtọmọ, ojú òní tì wá. Ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ níwọ̀n ọba tó kù tó mi fi fẹ́ parí. Gbogbo wa ò ní wá wa ara wa tì o. Ojú ò sì ní tì wá káàkiri àgbáyé. Ẹ lè gẹ́ẹ̀tì CD ní Nàìjíríà, ẹ lè gẹ́ẹ̀tì káàkiri, ó wà nílùú UK, ẹ dẹ̀ lè wò wá lórí YouTube. Ẹ ṣáà ti tẹ orúkọ ọmọ yín síbẹ̀. Bùnmi Adéagbo, Olúwabùnmi Adéagbo, Ẹyinjú Olódùmarè. Ẹ máa rí wọn gbọ́, ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ra full CD yìí, ó wà ní Ìdúmàtà, ó dẹ̀ tún wà ní ìlú London ní Manchester tá a wà yìí. Ẹ ṣáà ti pè mí sórí nọ́mbà mi ní gbogbo ìgbà. Mi ò change nọ́mbà mi o, 074 24 61 4052. Adẹ̀wà
WhatsApp ẹ ṣe mọ̀ 07448719820. ojú òní sì yìí ẹ jẹ́ ká ṣe díẹ̀ sí káwọn èèyàn wá fi wọlé ní tilé toko. ọ̀gẹ́nẹ́rú Ẹyinjú yín ló kọrin yìí, first album Ẹyinjú nìyẹn, single album la pè é. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pa tún ti ń pa wọ́n pọ̀ báyìí láti ṣe full album jáde. Ọ̀gẹ́nẹ́rú gẹ́nẹ́ wá sílé jùlọ. Ẹ jọ̀wọ́ ẹ bá mi share ètò yìí fún gbogbo àwọn ènìyàn ní tilé toko kan lè mọ̀ wípé ọmọ wọn ti wà lórí ètò. Tóra tètè wá sórí ètò lọ́sẹ̀ yìí, ọmọ yín lọ káàkiri, àtúnṣe àwọn ètò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ káàkiri. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé kò ṣeé dúró wò. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ máa bá wa ká lọ. Ẹ káàbọ̀ Ọba Adélékè Adéníyì Adébísí, thanks for watching. Orí adé yín ò ní ṣíbọ́, ojú ò ní tì yín tilétilé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yinjú, ẹ̀rí Àjùn mo rí yín. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jọ̀wọ́ ẹ bá wa pè wọ́n ní tilé toko pọ́mọ wọn ti wà lórí ètò. Aha! Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Èmi ọmọ yín ni, ẹ jẹ́ ká fìbà f'Olódùmarè, ọba tó tún jẹ́ kọ́sẹ̀ yìí kó ṣojú wa. Ọba tí ò jẹ́ ká sunkún tọmọtọmọ. Gbogbo àwọn ènìyàn ń ké rara nínú ìwà ọba tó kù kọ́dún ìfi parí, ọba tí ò jẹ́ kó kàn wá ní tilé toko. Ọba tí ò jẹ́ ká sunkún lórí ara wa, àdúpẹ́ f'Olódùmarè. Ọba tó jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó kọjá, gẹ́gẹ́ bí mo ṣe ṣàdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yinjú, tá a dẹ̀ tún pàdé lọ́sẹ̀ yìí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Àlàáfíà tí mo fi yín sí òun náà ni mo tún bá yín. Ẹ ṣé mo dúpẹ́, ìbà f'Olódùmarè, ọba àjíkí, ọba àjíkẹ́, ọba tó ní àná, ọba tó lónìí, ọba tó lọ́jọ́ gbogbo. Ọlọ́run náà ní báyẹ, torí tá a bá ti ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ báyìí, òun la ṣe lè rí gbogbo tá a bá ń béèrè fún lọ́wọ́ ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yinjú pátá ní tilé toko, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin àbúrò, gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ tó ń ṣe ohun ribiribi fún Yinjú. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tilé toko, ẹ̀yin fans mi káàkiri àgbáyé, mo dúpẹ́, mo yìn yín, ẹ ṣé o. Ẹ kú ìtọ́jú, ẹ kú ìfẹ́ Yinjú. Ọlọ́run ò ní ṣe yín ní ojú tẹ̀lẹ̀ fi ń wò mí kò ní fọ́, etí yín kò ní di o. Jẹ́ kí n fi àsìkò náà dúpẹ́ lọ́wọ́ ìdílé lákan tó jọ mí lójú lọ́sẹ̀ yìí. Ọmọ ìyá mi ni nílùú Ìbàdàn, ní AII láwa ọmọ Ìbàdàn ní tilé toko tá a kóra wa jọ nílùú Manchester. Wọ́n ṣe mí lóore, ìdílé Omíyalé, Bíọ́dún Omíyalé àtìyàwó wọn. Wọ́n ṣe mí lóore pàtàkì, àṣírí yín ò ní tú. Mo dúpẹ́, mo fi àsìkò ìgbàdúrà fún yín pé gbogbo ohun tẹ́ bá ń béèrè fún lọ́wọ́ Olódùmarè ló máa parí fún yín ní kíákíá o. Ibi tó dẹ̀ ti dára nínú ọ̀rọ̀ yìí kò ní dìbàjẹ́. Gbogbo ibi tẹ́ ti mówó yìí, aráyé ò ní mọbẹ̀. Àbùdí ni tó lókun, àbùdí ni tó lọ́sà. Àṣírí yín ò ní tú. Kí ni èmi ọmọ yín wá mú wá lọ́sẹ̀ yìí? Ọ̀rọ̀ ńlá tó ṣe pàtàkì ni. Nílùú Èkó ni wọ́n ti pè wá lọ́sẹ̀ yìí ní ọjọ́ Monday wípé nǹkan ńlá kan ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá, léyìí tó yẹ kí gbogbo àwọn òbí pátá lọ́kùnrin àti lóbìnrin kan gbọ́ ní tilé toko, torí ọdún yìí ti ń parí lọ. Bọ́dún dẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ lóríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn, láburú òní kàn wá ní tilé toko. Kí ló ń tó ṣẹlẹ̀ lábalábì kan nílùú Èkó? Wọ́n ní ká má dárúkọ torí wípé ọ̀rọ̀ yìí ti di nǹkan ńlá o, ní nǹkan tó dẹ̀ ti di gbọ́n mi sí omi ètò. Arákùnrin kan tó ń ta kẹ̀kẹ́ mọ́rúwá
nílùú Èkó lábalábì kan òun ló máa jáde síta tán drive bọ́ síta tí wọ́n lọ dúró sí apá kan ní Gbàgádà nílùú Èkó wọ́n ju kọ́kọ́rọ́ wọn sílẹ̀ ọmọ kékeré kan ń lọ ó wọ yúnífọ́ọ̀mù gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa arákùnrin yìí bá pè bàbá olówó yìí pé kó jọ̀ọ́ kó bá òun mú kọ́kọ́rọ́ tó wà nílẹ̀ yìí ọmọkùnrin yìí bá yarí ó lóun ò ní mú ó ní bàbá ṣèbẹ́yìn lẹ ju kọ́kọ́rọ́ yìí sílẹ̀ ẹ ṣàmọ̀ páwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ la ṣe smart tá a dẹ̀ ṣe lè gbẹ́nu tá a lè sọ̀rọ̀ dáadáa ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ẹ máa bá mi ká lọ nígbà tí bàbá yìí ní kọ́mọkùnrin yìí mú arákùnrin ọmọ kékeré yìí yarí ó lóun ò lè mú kọ́kọ́rọ́ yìí kárákùnrin yìí mú fúnra ẹ̀ ó di gbọ́n mi sí omi òtó láàrin àwọn méjèèjì wọ́n jọ ń fà á ibẹ̀ làwọn èèyàn mà ti ń kọjá pásábà ẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá tí wọ́n lọ tí wọ́n ń bọ̀ wọ́n yà síbẹ̀ nígbà tí wọ́n ń gbọ́ ariwo tọmọ yìí yarí tí bàbá yìí fa ọmọ yìí pé o gbọ́dọ̀ mú ni ọmọ yìí yarí ó lóun ò ní mú bàbá yìí sọ pé o gbọ́dọ̀ mú ni nígbà tí àwọn ènìyàn débẹ̀ tí wọ́n béèrè lọ́wọ́ bàbá yìí pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ọmọkùnrin yìí mà kó màrò ọmọdékùnrin yìí ó ní bàbá yìí ní kóun bóun mú kọ́kọ́rọ́ ó lóun sọ pé òun ò lè mú kọ́kọ́rọ́ yìí ó lóun ní pé kí bàbá yìí mú kọ́kọ́rọ́ yìí fúnra wọn torí àwọn ni wọ́n jù sílẹ̀ fúnra wọn ní gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ bá ń sọ fún bàbá yìí pé ṣé ẹ̀yin lẹ bí ọmọ yìí ni bàbá olówó yìí mà sọ pé àwọn kọ́ làwọn bímọ o kí wá ló dé tẹ́ ní kọ́mọ yìí ṣàmú kọ́kọ́rọ́ yìí ní dandan ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ kẹ́ ẹ mú kọ́kọ́rọ́ bàbá yìí ṣàyarí wípé ọmọ yìí ló gbọ́dọ̀ mú kọ́kọ́rọ́ o òun ò lè mú kọ́kọ́rọ́ tó wà nílẹ̀ yìí léyìí tó ṣàdí wàhálà àwọn ọlọ́pàá yìí ṣàfọ́sí bàbá yìí wọ́n dì í lápá mú lẹ́sẹ̀ pé ó yẹ ẹ mú kọ́kọ́rọ́ yìí bàbá yìí nígbà tí bàbá yìí máa mú kọ́kọ́rọ́ yìí bàbá yìí di kẹ̀kẹ́ mọ́rúwá tuntun ẹ̀yin ènìyàn mi ní tilé toko ẹ jọ̀wọ́ níbo láyé yìí ń lọ báyìí gẹ́gẹ́ bí Ẹyinjú ṣe máa ń bá yín sọ ní gbogbo ògbà àwọn nǹkan kéékèèké tá a mú wá yìí ẹ̀kọ́ ló jẹ́ fún wa ní tilé toko orí wa ò ní gbàbọ̀dè inú ọdún tuntun tá à ń lọ yìí ayọ̀ àtàlàáfíà àtọmọ àtẹbí àtará la máa fi máa wọ̀ o orí ọmọ kékeré yìí kò máa gbàbọ̀dè nígbà tí bàbá yìí bẹ̀rẹ̀ tó mú kọ́kọ́rọ́ ó di kẹ̀kẹ́ mọ́rúwá nígbà tí gbogbo àwọn ènìyàn tó wà níbẹ̀ pariwo kẹ̀kẹ́ mọ́rúwá yìí sì wà níbi tí wọ́n náà páàkì ẹ̀ sí tí bàbá yìí di kẹ̀kẹ́ mọ́rúwá síbẹ̀ nígbà táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ investigation torí àwọn tí wọ́n mọ bàbá olówó yìí níbi tó ti ń ta kẹ̀kẹ́ mọ́rúwá wọ́n rìn sásìkò ìgbà tí wàhálà yìí ṣẹlẹ̀ tí bàbá yìí sọ pé kí ọmọdé yìí mú kọ́kọ́rọ́ nílẹ̀ ǹjẹ́ àti ẹ̀rọ gbogbo àwọn ọmọ tí wọ́n wà ní Nàìjíríà tí wọ́n ń wá tẹ́lòmí ò tiẹ̀ mọ ibi tó wà mọ́ kẹ̀kẹ́ mọ́rúwá tí wọ́n ní bàbá yìí ń tà wọ́n ló pọ̀ ní rẹpẹtẹ àṣé ẹ̀mí ènìyàn ní kẹ̀kẹ́ mọ́rúwá tí àwọn ènìyàn yìí ń gùn ayé yìí mà le o ẹ jọ̀wọ́ ẹ máa bá mi ká lọ o torí ohun tẹ́yin ijú ní fún yín lọ́sẹ̀ yìí ó pọ̀ ní gidi gan ni ẹ tún jẹ́ ká gbọ́ míúsìkì àní bá wọn fojú sunkún ọmọ níwọ̀n ọba tó kù kọ́dún yìí fi parí ẹ jọ̀wọ́ ẹ bá mi share program yìí kiri a wà lórí ètò yìí ní pẹrẹku lónìí nítorí wípé àwọn ohun tó kọ́ni lẹ́kọ̀ọ́